ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Monday ọjọ́ 12. Ẹ jẹ́ ká gbé òṣùbà ọ̀kàrẹ̀láì bó ṣe jẹ́ ìròyìn oníyàjóyàjó fún àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Àwa yìí máa sọ lẹ́gẹ̀sì olóògbé Akérédolú gómìnà àná ni àwọn àmọ̀tẹ́kùn, torí tí ò bá sí àmọ̀tẹ́kùn àmọ́ nǹkan tí ò bá tún ti ṣẹlẹ̀ jù báyìí lọ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo. Àwọn àmọ̀tẹ́kùn tún ti fi ọwọ́ òfin tó àwọn arìnrìn-àjò afurasí agbésùnmọ̀mí. Ó ṣeé ṣe kán jẹ́ bẹ́ẹ̀ tàbí kán má jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n ti ń ṣe é, wọ́n gbìyànjú, wọ́n ń ṣe tẹ́lẹ̀, wọ́n tún eléyìí ṣe. Ṣùgbọ́n àwa ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ ríró àwọn àmọ̀tẹ́kùn lágbára. Àwọn afurasí 38 ni wọ́n fọwọ́ òfin mú, tí wọ́n fọwọ́ ṣìnkún mú. Níbo làwọn aráabí ń lọ? Ìyẹn àwọn Fúlàní náà ni. Wọ́n fura sí wọn, wọ́n ń bọ̀ láti apá òkè ọya lọ́dọ̀ wọn, wọ́n sì ń bọ̀ wá sí inú ìpínlẹ̀ Ondo. Àkúrẹ́ lọ́wọ́ ti tó wọn. Ṣé ẹ fẹ́ gbọ́? Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá mú àwọn aráabí, pàápàá jùlọ nípínlẹ̀ Ondo àti ní apá ilẹ̀ Yorùbá ń bí, wọ́n máa ń fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ ni. Yes, nǹkan tó fi orílẹ̀-èdè wa sọ ni. Ọmọ Yorùbá fẹ́ràn láti máa tẹ̀lé òfin tó rọmọlúàbí ni wá. Ṣùgbọ́n ṣá, kí ló tẹ̀lé fífà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́? Kí ló ń tibẹ̀ jáde? Kí ló dé tí àwọn aráabí tí wọ́n ń pákéjì terrorist tí wọ́n ń pè ní bandit? Bàbá máa sọ àfúrásì agbésùnmọ̀mí, kànrànkàn pè wọ́n ní afẹ̀míṣòfò. Ẹ wò àwọn tí wọ́n dá sílẹ̀ nísìn ní Katsina, wọ́n pákéjì wọn ni wọ́n ní àfúrásì bandit ni wọ́n. Ṣé àwọn 70 tí wọ́n fi sílẹ̀ yẹn, níbo ni wọ́n ní kán darí sí, níbo ni wọ́n ní kí wọ́n lọ? Ṣé ẹ rí pé ọmọ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ àwọn ẹnu ibi tí wọ́n ń gbà wọlé sílẹ̀ Yorùbá, ẹ ní láti múra gidigidi ni o. Ìtúsílẹ̀ àwọn aráabí kì í ṣe fáǹfààní ọmọ Yorùbá, àkóbá ni o. Àkóbá ni o. Kí ló dé tẹ̀ ń pákéjì? Tẹ́rọ́rìsì ń jẹ́ tẹ́rọ́rìsì. Tí ó bá lè mọ fà àwọn tẹ́rọ́rìsì lẹ̀, àwọn báńdíìtì, ẹjọ́ náà èwo ni ó sàn nínú báńdíìtì àti tẹ́rọ́rìsì? Ṣebí ìwà burúkú kan náà ló wà lọ́wọ́ wọn. Ara nǹkan tí American government ń sọ rèé o, àti Israeli. Wọ́n ní ẹ pé wọ́n ní afẹ̀míṣòfò, ẹ má sọ pé báńdíìtì. Òfin tí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ṣe, ó ti pè wọ́n ní afẹ̀míṣòfò. Torí ńgbà tí wọ́n mú wọn, wọ́n bá ìbọn àtoríṣiríṣi lákàtà wọn láwọn tán fẹ́ filẹ̀ yìí. Call them their names. Kí ni àwọn ìjọba Katsina rò